Eléyìí ni iṣẹ́ téèyàn fi dè ìyàwó ẹ̀ mọ́lẹ̀. Gbogbo wọn tó bá ṣiṣẹ́ yìí tó bá dẹ lóhùn máa ń fàdúrà náà bàbá mi Edward Òrìṣàtọ́lá lọ́wọ́ wípé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ́n jẹ́ kó máa dáa, ẹ̀yìn tó dẹ̀ fílẹ̀ ọmọ bàjẹ́ láéláé. Bó là á ṣe lo owó ẹyọ láì ní nǹkan míì nú? Mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run, akọ́ṣẹ́ ni, iṣẹ́ agbára ni, oògùn ni. Torí pé ẹlòmíì ò mọ ìyàtọ̀ nínú iṣẹ́ agbára àti oògùn. Àwọn oògùn kan bẹ ẹlẹ́mọ̀ pé ìyọnu ni, àṣínà ni, àtúndè ni. Àwọn iṣẹ́ agbára kọ́ nìyẹn, iṣẹ́ àjẹun nìyẹn. Àwọn iṣẹ́ agbára gangan ni. Bó ló ṣe lò ó? Sórí ọlọ́wọ́ owó ẹyọ tí kò lójú, ó ní ẹyọ kan. Sórí àsìkò tó o bá jọ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ tán, sọ mọ̀ pé nígbà tí yẹn bá lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó yẹn tán, àwọn àtọ̀ kan máa ń bẹ tí máa ká tó lórí okó. Sórí bí máa ti ń kẹ́hùn ló fi kíní owó ẹyọ yìí gbà. Ó jẹ́ kí àtọ̀ wọn kán lé orí owó ẹyọ yìí. Tó bá ti wá kán lé lórí, o lè wá fi yí orí okó padà. Tó o bá sì fi yí orí okó padà dandan kọ́. Tó bá ti kán lé lórí, o lè fọwọ́ ṣe kó fi gbẹ mọ́, wá fi síbì kan kó gbẹ. Sórí bó ṣe fi ṣe yẹn tó ti gbẹ mọ́ láhùn. Bó lọ́wọ́ á ṣe inú ilé tẹ̀ ẹjọ́ ń gbé ló fi pamọ́ sí. Ọlọ́run, inú ilé tẹ̀ ń gbé ibẹ̀ ni wàá fi pamọ́ sí. Sórí ọjọ́ kí owó ẹyọ yìí bá ti rìn jáde, ọjọ́ òní yọ̀kẹ́rù kúrò ní rẹ o. Ìyìn tí máa ń dá ni pé jẹ́ kó jẹ́ ilé tẹ̀ ń gbé fúnra ara yín. Tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán, wá wábì kan tó ra lu níhò nínú ilé yín. Tó bá ti ra lu níhò tán nínú ilé yín, wàá sọ síbẹ̀ wọ́n lè fi símẹ́ǹtì rẹ̀ pa kọ́ ọmọ àmì ibẹ̀. Sórí tọ́ọ̀ bá ń kẹ́rù rẹ̀ síta ní bàbá tóun ṣe tó ń dùn, yọ́mọ kẹ́rù rẹ̀ wọlé padà ni. Ṣùgbọ́n tí wọn náà bá wá tọ́jú obìnrin tó wò pé nítorí pé o ti dè mọ́lẹ̀, rántí pé Ọlọ́run wo gbogbo wa o. Obìnrin tó bá nífẹ̀ẹ́ tó fẹ́ kọ́ lọ́wọ́ máa tọ́jú ẹ̀ ni. Tó bá tẹ̀ wá fi oògùn ṣe backup, o ní jẹ́ kó rí náà rí wípé oògùn wà lára tó fi dè mọ́lẹ̀. Ìtọ́jú yẹn ni ó máa wò. Nọ́mbà tẹ́ pè mí síre 080 30 45 63 83 080 30 45 63 83. Bóyá wọ́n ń pè mí fáwọn àkànṣeṣẹ́ mi bí ẹ̀yọ́nú owó, àṣínà owó, ìmùlẹ̀ owó, àtúndè ní àwọn iṣẹ́ akọ lóríṣiríṣi. Ọṣẹ ajé mẹ́tí ń tà lọ́wọ́ 500,000 ni. Èèyàn nílò kọ́ mọ́ dúpẹ́. Àwọn oṣólẹ̀ tó ga. Àǹfààní ń bẹ lórí Facebook page mi náà. Fáǹfààní ẹ̀yin tẹ́ wà lórí YouTube. Ẹ lè má ní àǹfààní láti rí ti Facebook tẹ́ ẹ bá subscribe sórí ẹ̀. Ẹ subscribe sórí Facebook mi. Orúkọ tí mò ń jẹ́ YouTube náà ni mò ń jẹ́ Facebook, náà ni mò ń jẹ́ ní TikTok, náà ni mò ń jẹ́ ní Instagram. Òrìṣàtọ́lá Ifágbénró Aba Medicine Limited. Nọ́mbà tẹ́ pè mí síre 080 30 45 63 83 080 30 45 63 83. Ìlú Ìlọrin ni mo wà. Bóyá ti pè mí mi ò gbé, ẹ máa bọ̀ wá sí ìlú Ìlọrin. Tẹ́ ẹ bá ti dé ìlú Ìlọrin, ẹ sọ wípé agbo ọba lẹ́ ń lọ. Ẹ gbọ́ lọ́kadà ẹ lọ ń lọ agbo ọba. Ẹni kọ́ sọ yín bí ilé epo Ibrolac lágbo ọba. Tẹ́ ẹ bá ti sọ bí ilé epo Ibrolac yẹn tán, ẹ dúró wájú ilé epo yẹn. Ẹ wá kọ ẹ̀yìn sínú ilé epo yẹn báyìí. Ẹ wá wo apá àlàáfíà yín bí òpónà méjì. Ẹ rí fọganáísà kan tó wà lára transformer Alhaji Hasan ọmọ Ẹdẹ. Junction tí transformer wà tálàjì Hasan yẹn wà tó ti ń ṣe fọga, òun náà ń pè ní Olú Guest House Junction. Olú Guest House Junction. Alhaji Hasan ọmọ Ẹdẹ òun ní ń ṣe fọganáísà lára transformer yẹn. Ẹ bèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Ẹ ní dààmú o. Bóyá ìṣẹ̀kan ní dọ̀ láàmú, wọ́n pe Fágbénró. Bóyá ogun ayé kan ni wọ́n sọ fún Fágbénró. Ayé ò ní dè wá mọ́lẹ̀ bí ọ̀bọ o. Ọkàn wọ́n balẹ̀ o. Àárí náà, àárí ló, a máa tẹ̀síwájú o. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, a máa pọ̀ lóore, a máa pọ̀ nú owó, a máa pọ̀ nú àlàáfíà, nú fọkànbalẹ̀. Ẹ like, ẹ share, ire o, ire gbàǹgbà.